Hello, everyone. Good morning, good afternoon, and good evening, wherever you are watching this program. My name is Dr. Avis Abolade, the son of Baba Aramide. If you are new to this channel, please don't forget to subscribe. Help me share this program. Drop your comment and like it. Make sure you turn your notification bell. Whenever I upload to this channel, you will be the first person to see my program. If you need more of my video, you are free to watch my previous video. You will see lot of video that can help you for spiritual things. Welcome to my channel. In short, what I would like to share with you people today is how to treat stroke. How to treat stroke. What we are going to use, go and look for dry chameleon. Dry chameleon. Ẹ káàbọ̀ nílé lóko ní ẹ̀yìn odi. Níbikíbi tí ọwọ́jà ètò yìí bá fẹ́ dé. Mo kí yín tẹ̀sán-tẹ̀sán, mo kí yín tológun-tológun. Lápẹ́ yẹn ṣe ń wù mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Avis Abolade, ọmọ Aramide. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí, mo sọ̀rọ̀ nípa bá ṣe lè léwé àti egbò. Kí lèyí jẹ́ àǹfààní fún àwa ọmọ Yorùbá. Torí pé nǹkan sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ṣùgbọ́n Yorùbá bàbá wa dẹ̀ ní igi tá bá fojú ré náà, ó mọ ń fọ́ni lójú. Àbí odò tá bá fojú ré náà, ó mọ ń gbéyàn lọ. Àdúrà ń bẹ o, àwọn aládùúrà ń bẹ o. Ṣùgbọ́n táìsàn bá ń ṣèyàn, ọ̀tọ̀ ni àdúrà, ọ̀tọ̀ ni ká ṣàdúrà, ọ̀tọ̀ ni ká lo oògùn sí àìsàn tó bá ń ṣe èèyàn. Gbogbo tọ́lọ́run dá pátápátá ló ní oògùn. Àyàfi nǹkan méjì nìkan ni kò ní oògùn. Gbogbo àìsàn tọ́lọ́run dá pátápátá ló fi ìwòsàn rẹ̀ sí ara àwọn ẹranko. Ó fi ìwòsàn rẹ̀ sí ara ewé. Ó fi ìwòsàn rẹ̀ sí ara egbò. Àfẹni tí ò bá mọ̀ ni kò mọ̀. Gbogbo tọ́lọ́run dá, ó dá fún àwọn èèyàn ní kó lè jàǹfààní fún gbogbo wa. Táìsàn kan bá wá ń ṣèyàn, ẹlòmíì ti lórí òkè, ó ti làsàlátù, ó yẹ kó máa lo oògùn ni. Bí àpẹẹrẹ, kébí máa pààyàn ń sìn, ebi ń pa mí, ẹ wá ní máa ṣàdúrà. Àdúrà tí ó lè gbà ni. Ebi ń pààyàn, ó fẹ́ jẹun, ẹ wá ní kó máa ṣàdúrà. Àdúrà ò lè gbà. Ìyẹn gbọ́dọ̀ jẹun ni. Táìsàn bá ń ṣèyàn, a gbọ́dọ̀ lo oògùn sí àìsàn tó ń ṣèyàn ni. Ọlọ́run ní fi àìsàn ṣe wá. Omi ara wa, ẹ̀jẹ̀ ara wa, kò ní di ọ̀tá wa pẹ̀lú ògo Ọlọ́run. Eléyìí tí mo mú wá náà ní bá ṣe lè tọ́jú àìsàn rọpárọsẹ. Ẹni tó bá ní àìsàn yìí, àìsàn rọpárọsẹ, ẹni tó bá ní. Mo ti sọ rí nígbà kan rí bí a ṣe lè lo èso orí jẹ́jẹ́ fi dáàbò bo ara wa. Mo sọ pé tá bá mú èso orí jẹ́jẹ́ ẹyọ 11, ká tó jẹun láàárọ̀ kùtùkùtù, ẹyọ 11, ẹ ká ka òǹkà 11, ẹ ká dà sẹ́nu 11. Mo ti sọ rí kó lè jẹ́ àǹfààní fún àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń wò wá. Òǹkà 11, ká dà sẹ́nu, ká mú mi sí 1 2 3 4 5 6 7 8 9. Mo ti sọ rí kó tún lè jẹ́ àǹfààní fún wa. 1 2 3 4 5 6 7 8 9 10 11. Kí lè tún lè jẹ́ àǹfààní fún wa. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, gbogbo àwọn nǹkan yìí 1 2 3 4 5 6 7 8 9 10 11. Gbogbo àwọn nǹkan yìí Ọlọ́run torí wa dá ni, kò dá nítorí nǹkan míì. Fún àǹfààní wa náà ni.
èso wéréńjéje òun lẹ̀ ń wò yìí, èso wéréńjéje òun náà tún pè ní ojú ẹyẹlé. Ẹ̀ka 11 ẹ dà sẹ́nu. Kò jù báyìí náà lọ. A máa fi ń dáàbò bora wa lórí àìsàn rọpárọsẹ̀. Ẹni tá bá wá rí pé ó ní stroke, a wá fẹ́ tọ́jú ẹ̀. Kí lè jẹ́ àǹfààní fún gbogbo àwọn ọmọ Yorùbá. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi gba nǹkan dànù lọ́wọ́ wa. Ẹ̀sìn méjèèjì ni o. Wọ́n ti fi gba nǹkan dànù lọ́wọ́ wa. Ẹni tó bá ní ìpèníjà àìsàn rọpárọsẹ̀ yìí, bá mi lọ tọ́jú ọ̀gà gbígbẹ ẹyọ̀kan. Ṣé bó ṣe wà yìí, ọwọ́ òsì rẹ̀ báyìí, ẹ̀kan ọwọ́ òsì ẹ̀kan, ẹ lọ̀ mọ́ ẹyọ atare 3. Ọwọ́ ọ̀tún ẹ̀kan, ẹ lọ̀ mọ́ ẹyọ atare 3. Ẹsẹ̀ ọ̀tún ẹ̀kan, ẹ lọ̀ mọ́ ẹyọ atare 3. Ẹsẹ̀ òsì ẹ̀kan, ẹ lọ̀ mọ́ ẹyọ atare 3. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like kí ẹ comment. Ṣé ọwọ́ ọ̀tún tá a lọ̀ yìí, ọwọ́ ọ̀tún tá a kán tá a ti lọ̀ yìí, a ó fi sín gbẹ́rẹ́ sí ọwọ́ òsì ni. Ọwọ́ òsì tá a lọ̀, a fi sín gbẹ́rẹ́ sí ọwọ́ ọ̀tún. Ìgúnpá báyìí, bí báyìí, òun là á sín gbẹ́rẹ́ 3 síbí. 1, 2, 3. 1, 2, 3. Bá a ṣe máa ṣe nìyẹn. Ẹsẹ̀ ọ̀tún tá a kán yìí, ẹsẹ̀ ọ̀tún yìí, a kán. A fi sín gbẹ́rẹ́ 3 sí ẹsẹ̀ òsì. Tòsì tá a kán, a fi sín gbẹ́rẹ́ 3 sí ẹsẹ̀ ọ̀tún. Bàbá, kò jù báyìí náà lọ. Ọ̀pọ̀ kọ́ lóògùn. Oògùn bẹ o, àmọ́ lóògùn ló ní fẹ́ fi í lẹ̀. Orúkọ lọ́wọ́ bàbá wa tí wọ́n fi àṣírí tí wọ́n fi mọ̀ wá. Bí bàbá mi ṣe máa ń ṣe nígbà tí wọ́n wà láyé náà nìyẹn. Wọ́n máa ń fi oògùn tọrọ ni fún àwọn èèyàn tó bá fẹ́. Wọ́n máa ń sọ fún wa lọ́dún náà lọ́hùn pé, nígbà náà lọ́hùn pé ọjọ́ mélòó là á lò láyé, á máa wẹ̀wù rin. Kò í sì ṣe gbogbo tá a bá jẹ òun là á pọ̀. Àwọn bàbá ni wọ́n ti gbé nǹkan lọ. Wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ. Kó lè jẹ́ àǹfààní fáwọn ọmọ Yorùbá àtàtà. Náà lèmi náà fi bọ́ síta tí mo fi ń pín àwọn nǹkan yìí kó lè jẹ́ àǹfààní gbogbo wa. Ọlọ́run ò ní dà wá láàmú. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ bá ti wá lẹ̀ jẹ́ ká fi gbẹ́rẹ́ yẹn, powder yẹn jẹ́ ká fi rà. Kò jù báyìí náà lọ. Bó ṣe jẹ́ nìyẹn.